arábìnrin oní tíátà tó ṣe ìyàwó fọ́mọ ẹ dákun ọkọ tó ti kọ̀ sílẹ̀ tí wọ́n ti jọ túká tí wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó lè tọ́jú ọmọ fi wá dolóríire níjọ́ ayẹyẹ ìgbéyàwó ó wá pe bàbá ọmọ pé ọmọ rẹ̀ ń lọ ilé ọkọ wá jókòó bàbá ọmọ á difficult láti mọ̀ pé wọ́n sí lọ́dọ̀ ara wọn bàbá ọmọ wọ́n sọ ìgbéyàwó ó ń jó pẹ̀lú ọmọ ẹ̀ ó ní freedom pẹ̀lú ọmọ ẹ̀ láti bá ọmọ yẹn jó ẹ wá lọ́mọ yẹn ò ní sóríire ọ̀nà ìdá tí òfin ní sóríire ẹ dákun ṣé ó jẹ́ mùsùlùmí ó ń dàbò rí borí láàfin sọ pé ó ṣe justice ni àbọ̀jẹ́lẹ̀sìn christianity ìwọ̀n sultana lọ́sàn-án lóru láàfin sọ pé ó ṣe justice ẹ̀yin obìnrin ọ̀pọ̀ yín ló kó orí burúkú bọ́ ọmọ tó bí láyé àti lọ nítorí pé ẹ̀yin àtọkọ yín jà ẹ túká ẹ sì sọ ọmọdé lórí ibú ọ̀pọ̀ obìnrin ní ọmọ àròjọ fọmọ rẹ̀ pé bàbá rẹ̀ eléri ibú ni ìkọ̀tọ́jú ẹ̀rí láyé níjọ́ orí rẹ̀ bá dé òun ní ọ̀sán fọmọ ẹ̀ pé bàbá rẹ̀ ò ní dé yòó tòró lórí ibú ni bẹ́ẹ̀ bá túká lórí ìfẹ́ ẹ̀ túká lórí tó pa yín pọ̀ ẹ wo arábìnrin yẹn wo tó ṣe òun làkọ́kọ́ eléyìí tó jẹ́ gbajúmọ̀ tó ṣerú ẹ̀ tí gbogbo ọmọ nàìjíríà rẹ̀ bàbá ọmọ á difficult láti mọ̀ pé wọ́n sí lọ́dọ̀ ara wọn bàbá ọmọ wọ́n sọ gbéyàwó ó ń jó pẹ̀lú ọmọ ẹ̀ ó ní freedom pẹ̀lú ọmọ ẹ̀ láti bá ọmọ yẹn jó ẹ wá lọ́mọ yẹn ò ní sóríire ọ̀nà ìdá tí òfin ní sóríire kò sí pé ìyá lórí ẹ̀ kò sí pé bàbá lórí ẹ̀ ẹ̀yin obìnrin àìmọye ọmọ lẹ ti kó sórí ibi bí bàbá bá burú jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ rẹ̀ ni lóòótọ́ nínú òfin ọlọ́run òbí tí ò bá ṣe fọ́mọ kò yẹ kó retí pé wọ́n jẹun bàbá tó dá obìnrin dá ọmọ rẹ̀ tó dá tọ́jú kò yẹ kó retí pé wọ́n jẹun ọmọ tó bá jẹ poison ní jẹ but in a situation tá a mọ̀ tó wà láàrin wọn bóyá bàbá àtìyá yìí náà jọ tọ́jú ọmọ yìí ọlọ́run ló mọ̀ ẹ̀yin obìnrin ayé ẹ lọ kẹ́kọ̀ọ́ láàrin obìnrin onítíátà Ìyábọ̀ Òjó àbí kí lorúkọ ẹ ẹ lọ kẹ́kọ̀ọ́ lára ẹ̀kọ́ tó ga ó ń bẹ lára ọmọbìnrin yẹn gbogbo ẹni tó mọ ọmọbìnrin yẹn mọ̀ pé kì í fẹ́ ọmọdé ṣeré àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé wèrè ọlọ́mọ ni wọ́n tọ́wọ́ bá kan ọ̀rọ̀ ọmọdé gbọ́dọ̀ àbọ̀jọ́ ọmọ tí wọn ò bí èyí ó rẹ̀ ní mẹ́ta àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ oríṣiríṣi ojú làwọn èèyàn fi máa ń wo ọmọbìnrin yẹn wọ́n wá ṣe ìyàwó fọ́mọ Ìyábọ̀ Òjó ó sì jẹ́ kí ẹ̀sì ẹ tó jẹ́ bàbá ọmọ yẹn ó jókòó ó ní má padà sí ibùdó àmín gbogbo obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn ọmọ pẹ́ lágbàríkà àlùkòrá ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì bó o bá kọ́kọ́ sílẹ̀ kì í ṣe gbogbo obìnrin ló di dandan kó ní lọ́ọ̀kì oríire ọkọ àwọn obìnrin kan bẹ wọn ní lọ́ọ̀kì ọkọ tó o bá ní lọ́ọ̀kì ọkọ ó yẹ kó gbìyànjú kọ́ ọmọ yóò di dáadáa láyé kọ́ ọmọ ẹ ní gbogbo ẹ̀kọ́ téèyàn akẹ́kọ̀ọ́ kọ́ ọmọ yẹn ó sóríire boríire bá dé bàbá tó já ọ lè ń padà wọ ọmọ yẹn bọ̀ ó pọ́sibù kó jẹ́ pé ọmọ yẹn ní ó padà sóyún pọ̀ lọ́jọ́ alẹ́ ó mọ kí láǹfààní kó gbélé ọkọ ẹ fi èpè túká ọmọ tó tún wá bí òtún yanjú àwọn obìnrin kan bẹ wọn ti kó ìburúkú bọ ọmọ wọn látàyè o látara pé wọn rẹ́dì láti fara jìyà ẹ̀yin obìnrin ìyà tẹ́ ẹ bá jẹ lórí lọ́dọ̀ ọkọ ìyà tẹ́ ẹ bá jẹ nítorí ọmọ wà láàyè ọjọ́ alẹ́ lèrè rẹ̀ àwọn obìnrin kan bẹ láyé wọn gbádùn mọ̀mọ́ràrà lọ́dọ̀ ọkọ wọn àwọn inú ọjọ́ ọ̀la ọmọ gẹ́gẹ́ ló yẹ kó wọ́n náà bọ́ọ̀mọ̀ yẹn ó ṣe sórí rẹ ìyàtọ̀ ń bẹ láàrin obìnrin tí ń wá kọ́kọ́ wọ́n sàmọ́jẹ́ kó wọ́n gbádùn abẹ́ni tí ń wá kọ́ mọ̀ wọ́n lọ́jọ́ ọ̀la kí ló dé tó lè sacrifice ní fọ́mọ rẹ̀ ìgbádùn tiẹ̀ pátì bọ́kọ bá ń bínú máa sọ pé tó bá ń bínú sí mi ṣàtọ́jú ọmọ rẹ̀ dákun èmi ò ní ṣépè mi dẹ̀ ní ṣàdúrà mo fi gbogbo ẹ̀ lọ́lọ́ lọ́wọ́ àmọ́ dákun tọ́jú ọmọ rẹ̀ tọ́mọ yọ kẹ́kọ̀ọ́ bí wọn náà bá lówó lọ́wọ́ dá ọkùnrin yẹn nù tọ́jú ọmọ rẹ̀ jẹ́ sóríire ntí tí ò jẹ́ kí majority ọmọ ká sóríire láyé nìyẹn Ìyábọ̀ Òjó mọ bí Ọlọ́run fún ẹ ò ní sunkún lórí èso àmín àti gbogbo obìnrin tí wọn bá ń ṣe bẹ́ẹ̀ ẹ ní sunkún lórí èso lọ́nà àmín àwọn obìnrin tí wọn ò jẹ̀dí ọkọ ọmọ nítorí ìpéjà wà àwọn obìnrin tí wọn ò pe ọmọ wọn sẹ́yìn kan mọ poison mind ọmọ wọn ẹ jèrè ọmọ ẹ jèrè ọkọ ẹ jèrè ayé tó jèrè ọjọ́ gbèǹde àmín ẹmọye ọkùnrin ẹyẹ ọkùnrin ìyàwó bá kọ yín lè fẹ́ bá ń sanwó sùkú ẹ máa ní rìsíìtì dání bẹ́ẹ̀ ẹ máa sọ orí ẹ sì máa já rìsíìtì rẹ̀ pamọ́ torí àwọn obìnrin ìkà tí wọ́n padà sọ fọ́mọ wọn pé bàbá rẹ̀ ò ṣe kankan fún ọ rí láyé ẹ máa sẹ́ndì àkáǹtì ẹ máa tọ́jú rìsíìtì ẹ torí ọjọ́ ọ̀rọ̀ torí ọjọ́ tí ó sọ pé ìró òdì òun lòún sá tó fi sanwó sùkúl fíìsì ọmọ ẹ kó rìsíìtì lọ́mọ lọ́ni yóò káàkà ojú rẹ̀ ọ̀fẹ́ ẹ̀fọ́ fún ẹ ní ọmọ sọ pé àṣọ olóríire nìyá tó bí òun báyìí ìyá òun ṣe parọ́ fún òun báyìí torí ọjọ́ ọ̀rọ̀ lèèyàn fi sóore pamọ́
ẹ bá ń sori ẹ máa járe sí tiẹ̀ pamọ́ làbẹ́ fílì mọ̀ náà ìdá máa kọ́ tàmọ̀ kò tẹ́tẹ̀rọ. Àtò lè mọ yẹ̀rẹ̀ jẹ́ òkú máa ò ìlànà dání. Àtò lè mọ yẹ̀rẹ̀ jẹ́ òkú máa ò ìlànà dání. Mo fẹ́ irú ọlọ́run kan sọ̀rọ̀ lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Mo wá ń kí kú oríire ó kú oríire ọmọ màmá tó rẹ́rìn kẹ́yìn nínú àwọn ìyàwó tí bàbá rẹ̀ fẹ́. Kí ló fà tí mo fi wí bẹ́ẹ̀? Ìyá yẹn jẹ ìyá nílé ọkọ ọlọ́lá lọ́kọ ẹ̀. Ọkọ pátì bí ìgbà tí ó exist ọkọ súnmọ́ mọ́ àmọ́ gbogbo tí ó dínà oríire ọmọ ẹ̀ kò wá lọ́dọ̀ ọkọ rẹ̀ o. Tọkọ rẹ̀ bá ní ọmọ arákòrò bọ̀ ọ̀rẹ́dì láti ṣe nítorí ọmọ ẹ̀ o. Káwọn ọmọ wọn sá sóríire ọkọ ń kọ́lé fáwọn èèyàn ó lè wọ̀ fẹ́ lé sábà tọ́jú ọmọ mi kó joló òbèrè tí mo fẹ́ nà. Ọkọ ra mọ́tò fáwọn èèyàn ó ní ìfẹ́ tí mo fẹ́ sẹ́rìn. Ọkọ wá sí láyé mọ́ ọmọ wa di olóríire ọmọ fún gbogbo àgbáyé. Mọ́tò tí bàbá yẹn ò lè ra fún ìyàwó ẹ̀ lọ́mọ wa ń gbé sí yẹn nídìí. Nítorí pé ìyá yẹn mọ nǹkan tí ń ṣe. Akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú. Mo gbé màmá tó bí mi sínú mọ́tò níjọ́ kan. Àwọn mò ń gbé wọn kiri gbogbo òru. Màmá ń bi mí léèrè pé bó ló ń gbé mi lọ bá mi ẹ sá dókòó. Nígbà tó dá nǹkan mo ní màmá mọ́tò bàbá mi ayé ẹjọ́ àti mọ́tòsáìkù bàbá mi tẹ̀yìn àtàwọn ìyá tó kù máa ń dùn wọ̀ tẹ̀yìn ò kì í ráyè wọ̀ tẹ̀yìn kì í ráyè jókòó ńbẹ̀ mọ́tò ti bàbá mi nìyẹn mọ́tò ti yín lélẹ̀ màmá mi bọ́bá wù yẹn tọ̀ sínú ẹ̀ bọ́bá wù yẹn yàgbẹ́ náà ẹ̀yin lẹ́ni kọ̀ sẹ́ni tí ó kú orí torí pé ìjẹ̀yà ọmọ ẹ forí balẹ̀ lọ́dọ̀ ọkọ yín ò ṣépè fọmọ ọwọ́ àdórí rẹ̀ lẹ́nu ìyá mi gbogbo tó bá wù yẹn máa ṣe ẹ̀yin lẹ́ni ó ti tọ́tọ́ ọba tó ronú débẹ̀ lórí ọmọ kó o tó láṣeyọrí. Gbogbo pírẹ́sì ayé ẹ̀rọ tó wájú ọlọ́run. Gbogbo ẹni tí ń fìyà jẹ àwọn èèyàn nítorí criminal code wallahi ẹ̀yọ̀rọ̀ náà wájú ọlọ́run. Ẹ wá wo nǹkan tí máa ń fi àwọn èèyàn lọ́kàn balẹ̀. Ọlọ́run ti fún example rẹ̀ nínú Quran. Nígbà tí Musa lọ béèrè pé kí Firaun ó fa àwọn ọmọ Israẹli sílẹ̀. Ní tí wọ́n ń sọ fún ni pé tó o bá fi wọ́n sílẹ̀ pálámà tó wọ́n pírẹ́sì. Ta ni ọmọ ṣe gbogbo iṣẹ́ ńlá báyìí? Ìyẹn ló kó sí Firaun náà lọ́kàn tí ò fi tètè release àwọn ọmọ Israẹli. Ó dúró pé wọ́n jẹ́ ìyàkú ni Ọlọ́run padà gba àwọn ọmọ Israẹli jáde lọ́wọ́ ẹ̀ bloody by thunder ni Fìràwọ̀n náà padà parẹ́ sínú òkun pupa ni gbogbo ọlá rẹ̀ padà parẹ́ sínú òkun pupa ni torí kọ́ làwọn tó bínú síyàn yóò máa fún ọlọ́lá alágbára ayé ní different sign pé ṣe pẹ̀lẹ́ ẹni ọba ṣèkà fún lé ní times 50 ẹ̀ lọ́mọ ẹ̀ ó jẹ́ lọ́la kò lè escape ìwọ ló ran àwọn èèyàn lọ́wọ́ láti sọ ìbànújẹ́ sínú ayé àwọn èèyàn kì í ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́ ní sẹ́ẹ̀rẹ́ níwájú Ọlọ́run. Allah ẹni tí wọ́n ń ka iná àtẹ́ná fún títí wúwa tàbátì àdá wallahi iná àtẹ́ná yẹn ò lè jẹ́ o. ẹni tára yẹn ń ka tàbátì àdá fún tó jẹ́ pé wà iná àtẹ́ná ní wù kò sí èpè tí wọ́n lè ṣe fún kò lè mú o. torí àtẹ́kùn wa àhúnà àwa ènìyàn là ń fi fọ́tò dájọ́ ọkàn lọ́lọ́run mi fi ń dájọ́. ẹ̀rù Ọlọ́run kan bẹ tó sọ fún mi olówó ṣe mí níkà olówó ṣe mí ní jàǹbá Ọlọ́run dákun bá mi burú sùúrù mo fi kan ṣoṣo rẹ bẹ̀ ọ́ má jẹ́ kó yá agbára lò lórí mi. Mi ò ṣàbùrú fún un mi ò ṣe jàǹbá fún un ọba tó dábàá ìtẹ̀lẹ̀ àti ìkì mo bẹ̀ ẹ́ pẹ̀lú gbogbo dàlálà rẹ ni mo fi bẹ̀ ẹ́ bá mi bọ́ alágbára ní sùúrù má jẹ́ kó rí aburú ṣe fún mi tó bá wá rí aburú ṣe fún mi màá sunkún wá sí Kaaba àdéhùn ni màá sunkún wá bàrẹ Ọlọ́run ní Kaaba bí o ṣe ń wo lágbájá hàn mi ò sẹ́ mi ò rò ó lè lérí fún mi ó lè wọ́n ṣàbùrú fún mi Ọlọ́run bá mi yí ọkàn rẹ̀ kó tó bá yí ọkàn rẹ̀ kó wá sọ́dọ̀ lórí rẹ̀ jẹ́ kó jèrè ayé jẹ́ kó jèrè ọjọ́ gbẹ̀dà jáwọn ọmọ tiẹ̀ náà yanjú mo fi kan ṣoṣo rẹ̀ bẹ̀ mo fi jàlálà rẹ̀ bẹ̀ mo fa ìníkù rẹ̀ bẹ̀ má jò ráre àmọ́ tó bá rí kà yẹn ṣe Ọlọ́run mo ń bọ̀ wá sunkún báyìí ní Kaaba màá gbàgbọ́ tí ń fi kú ńbẹ̀ màá yíra mọ́lẹ̀ fún ìyá Ọlọ́run pé òun wo lágbádá ran ọlá ń bẹ lọ́wọ́ ẹ̀ agbára ń bẹ lọ́wọ́ ẹ̀ ó lóun ó ṣèkà fún mi ò dẹ̀ jẹ́ kó rí sí Ọlọ́run àmọ́ tí ọba rí ṣe mo tún bọ̀ wá sí ara mi Ọlọ́run láti wá ṣàdúrà fún náà torí ànábì ní ń dé àkàkàtọ́lì àmọ̀dúró ọmọ ìyá rẹ̀ tó bá ṣàbòsí tàbí ẹ̀ ṣàbòsí fún ṣàdúrà fún mo bí Ọlọ́run fẹ́ ru Ọlọ́run náà Ọlọ́run mọ́ bọ̀rọ̀ rẹ̀ jẹ́ mọ́ jẹ́ kí ìgbà ó dàrú fún mọ́ yẹ̀yẹ́ rí Ọlọ́run mọ́ máa fún lágbára láti fara ni mí Ọlọ́run mọ́ fún lágbára láti fara ni mí tó bá wọ́n padà fara ni mí Olúwa mi ò mọ́ ń bọ̀ wá sára Kàábà bí mo ṣe wá bí ẹ̀wọ̀ Ọlọ́run mọ́ ń bọ̀ wá fẹ́ tó bẹ́ẹ̀ mọ́ ń bọ̀ wá sun ẹkún odidi ọjọ́ méje lára Kàábà pẹ̀lú tàwáàfù fún ẹrú Ọlọ́run náà
àmọ́ mo bẹ̀ ọ́ má jẹ́ kó ṣubú irú ẹlẹ́sàn ìka náà. ó lẹ́sàn ìka lẹ́sàn rere náà lẹ́sàn èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀ẹ́sà kéèyà lórí ọmọ. kódà mo sọ fẹ́rù ọlọ́run náà mo wà nílùú Ìlọrin títí di ọjọ́ Tuesday tó bá jẹ́ pé arrest náà tó ní alhamdulillah ẹ máa bọ̀ ológbò tí ó gbé ọ̀dọ́ àgùntàn baálé ó jí o mo lọ béèrè ẹ̀tọ́ mi lọ́wọ́ ẹni tó bà mí lórúkọ jẹ́ ni o ẹni tó bà mí lórúkọ jẹ́ gbogbo tí ń ṣe rí láyé tó ní mo ṣe ni mo ní kó kẹ́rì wá o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ tó fẹ́ gbọ́ ní ẹni tó jẹ́ aláàrẹ òtútù wá jẹ lẹ́bi ó bismillah ká máa wá wò pé sọ́ba mi ń sùn ni sọ́ba yóò dá aláàrẹ mọ̀ yàtọ̀ fẹ́lẹ̀ bí ni pẹ̀lú ògùn ọlọ́run gbogbo aráyé ẹ̀ mọ̀ gbọ́ yòókù tó bá di next week.